ìkọ́ṣẹ́ wa ṣẹlẹ̀ ń sìn tó tún tálì mọ́ olórin yìí náà bákan náà ṣùgbọ́n olórin yìí grant interview kan tẹ́nìkan interview rẹ̀ ó wá ní bona fide member of Sẹ̀lẹ̀ gangan lòun kódà òun kọ́ chọ́ọ̀chì fún wọn fáwọn Sẹ̀lẹ̀ ìtumọ̀ bona fide member of Sẹ̀lẹ̀ bona fide islamically nù Sharia òun ni ọdún mahirun. ọdún sábìtún mẹ́mbà tó. ọdún ẹbẹ ní rọkùnún ham. orígun kan tó gbádùn tó rí ìdíjòkó lẹ́nu Sẹ̀lẹ̀ ni ẹni tí iná lòun ó sì kọ́ chọ́ọ̀chì fún wa ní olórin tá a tún wí náà. olórin tá a wí náà but n táwa fẹ́ bẹ̀rẹ̀ ń pẹ̀ ni pé is it permissible in Islam tààdùdù díì kéèyàn ní ẹ̀sìn Islam kó máa ṣe Christian kó máa ṣe mùsùlùmí kó tún máa ṣe ẹlẹ́bọ so wà permissible ní Islam. kò wà permissible wà á ti ráwọn tó ti ṣe rí ta ní ká àwọn nínú àwọn tí wọ́n ti lọ tọ́jà pé mẹ́tẹ̀ẹ̀ta òun yìí kan náà ni Christian òun yìí kan náà ni Muslim òun yìí kan náà ni alábàáláyé àti ráwọn tó ṣe rí. náà gbogbo eléyìí ti ẹni tó ní bona fide wàbí of Sẹ̀lẹ̀ lòun tó wí bẹ́ẹ̀ tó sì lóun kọ́ chọ́ọ̀chì fún wa. èyíhun náà ni ó kàn jẹ́ kí àwọn àfáà ọmọ táwọn àfáà tí wọ́n ń tira wọn máa lọ́rùn wọ́n mọ̀ wípé kìí sára wọn àwọn ni wọ́n ń wá ní tí wọ́n jẹ dọ́dọ̀ rẹ̀. ṣé gbàtà yìí sọ yẹn kó ti kó nu Ìsìlámù ṣé Ọlọ́run sí káṣífù kan fẹ́yìn ní abẹ́yẹsẹ̀ báṣù débẹ̀ ní àbáwò lẹ ṣe mọ̀. èmi sọ gbogbo nǹkan tẹ́ ẹ sọ́ngbà yẹn ló ń ṣẹlẹ̀ yìí. èmi sọ rásùbà ṣẹ̀ríyà nígbà tó bá yẹ mú ọ tó bá fi lọ lè wọnú inú awo tó wọlé dìlọ tó ń lè lo kinní kan nígbàlẹ̀ láì jẹ́ pé ọwọ́ kálúwà pọ̀ fẹ́ bọ́lọ́hún sọ̀rọ̀ náà kí gbogbo nǹkan tí ó máa ṣẹlẹ̀ ń bẹ̀ nǹkan kúfúrú ni bóńtọ̀ wọn bá jáde ó ti yé báwọn àfi kọ́ ẹsẹ̀ tún wẹ̀ sí Islam padà kó tó padà tó bá sì kú wọn gbọ́dọ̀ kírun sí la. Masha Allah. so inú Islam ó ti sọ àyè bẹ́ẹ̀ kọ́ so eléyìí lọ́wọ́ jẹ́ àmọ̀ èyí tó sọ nísìn ló jẹ́ àmọ̀ wípé ẹni yìí ti kú òun Islam ti pẹ́ ó ti yé báwọn mo rò pé òun náà nìdí tó fi ní wọ́n rí bì kan wọn ò lọ ọ̀dọ̀ òun náà wá ganu sí sóhun ń jára yín ni so o to understand bẹ́ẹ̀ so èmi ò rí àwọn àfáà náà gbọ́dọ̀ sọ̀rọ̀ lédè yìí o kódà àwọn àfáà ń sọ̀rọ̀ ni àwọn tí wọ́n ń ṣàwọn àfáà wọ́n challenge àwọn àfáà pé àwọn orí kẹ́nì kankan sọ̀rọ̀ lórí ní the challenges ẹnìkan ò lè challenge àwọn àfáà ní the challenges ẹnìkan èèyàn jáde pé Christian lòun òun sì ní church tóun kọ́ fún wa kí wàá ní challenge sáwà lè fa àwa ń túláàsì àbá máa fi rí ẹ̀kan ní túláàsì pé àbá máa wá jà pé ara wa ní òye sára wọn òun ló ń rara wọn lòun. ó láwọn àfáà tí wọ́n ń bá ṣe. àwọn àfáà tó ń bá ṣe àwọn ń ṣe jálàbí fún ni kò sẹ́ni táwọn àfóò lè ṣe jálàbí fún ẹ báwọn àfóò jálàbí ọdẹ ń tààlà àfóò jálàbí ò lè jálàbí fún. ó ṣe báwo so gẹ́gẹ́ pé àwọn àfáà òun fẹ́ fi mọ̀nà ìsìláàmù ṣebí ìsìláàmù wọn bí sí ọ̀rọ̀ wọn ò ṣe mọ́nù mọ̀rọ̀tàdù ni wọ́n pè yín àbí ẹni tó gúnrí kú ònú Islam ó lóun ò ṣe Islam mọ́ automatically pẹ̀lú ntọ́sọ yìí ntọ́sọ fún wa ni pé òun ò ṣe Islam mọ́ tí wọ́n á lè wọ wọn tú láti gbé wá sí Islam ọ̀gbọ́n èyí wọn la sọ ń jọ sí tí wọ́n pé ńgbà náà wípé bá a bá ní kí a máa ká ńgbà tí ò ṣe sọ́ọ̀rì bá a bá ní kó ṣe sọ́ọ̀rì ntú láti ó lè jáde kú ònú Islam ni kò sí ń bẹ̀ tẹ́lẹ̀. Masha Allah. ìwé kọ́ máa jáde kó ònú ìsìlámù yọ máa jí èbú fún wa pé torí wa lẹ́nìkan fi kú kò sínú ìsìlámù tẹ́lẹ̀ ọ wá jẹ́ kó yíyún kálukú ní sí wípé kò sínú òun lọ́fà tó fi yarí wípé òun ní ṣe sọ́ọ̀rì ọ̀gbọ́ torí pé àwọn atẹ́ni ń ṣe sọ́ọ̀rì fún ìhun ìsara wọn. Masha Allah. so nǹkan tó wà ń bẹ̀ nù kò sáburú ń bẹ̀ kò sáfà kan tí ó ṣe fàtiwá kan lérí ẹ̀ pé ọ wà nígbà náà ọfà wa ò lè fà wá ntúlá sí lan tukrihu nada hatta yakunu mu'minin ò lè fọ́ọ̀sì yàn di mùmìnì. tá a bá wá rà fa tó bá fi rin ilẹ̀ tó ṣe ṣèkáràrú wípé mùsùlùmí sì ní kọ́. kò sáfà tó lè wí bẹ́ẹ̀ torí òun tó ní rẹ̀ ti sọ wípé òun yẹ ṣe mùsùlùmí. ọ̀gbọ́ o ti ní ibi tó ń wá èèyàn kọ́ chọ́ọ̀chì fún èèyàn kọ́dà ó tún lè kọ́ mọ́sálásí fáwọn àfáà ní tinú àkóńsì sì pọ́n máa kírun bẹ́ẹ̀ kò sábúrú bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ní ó rò pé òun fẹ́ kọ́ mọ́sálásí fáwọn àfáà náà tó bá kọ́ fún wọn ká máa kírun bẹ́ẹ̀ kò sáburú bẹ́ẹ̀ so ẹ̀sìn rẹ̀ tó ń sìn òun ló mọ̀ Ọlọ́run ó sì gbé dìde lórí ẹ̀sìn tí
ọba sin àtẹ̀yí tó kú lórí ẹ̀ but pé kéèyàn ó ti sọ wípé nǹkan báyìí lòun tó bá kú Islam ò gbọdọ̀ kírun sí la according to Sharia tó fi lè sọ wípé ẹ̀sìn báyìí lòun gẹ́gẹ́ bí n tó wí tó ń tọ̀hún bá kú òkú yẹn èso kú Islam nítorí bá sì máa wọn àfáà tí wọ́n bá yẹ débẹ̀ wọ́n tún ganu sáà nínú wọ́n tún ganu ẹlẹ́ẹ̀kejì nù ni ganu sí second edition nù ọlọ́mọsá jẹ́ mèrè ogun ọlọ́mọ jẹ́ mèrè ogun kó tó bá wa kun jù báyìí lọ kọ́sàánú ẹ̀ jù báyìí lọ alibarika ọlá àwọn ẹni ọlọ́run bọ̀ ọ̀rọ̀ sí sẹ̀ríà nìyẹn ọ̀rọ̀ ìdíyàn àbáṣe o àwọn tó bá jọ lájọ́sí rẹ̀ nínú àwọn mùsùlùmí wọn jọ kọ́ra àwọn àfa rẹ̀ tí wọ́n ń ṣe pọ̀ láwọn aláfa jálàbí fún wọn bá ṣe o ọ̀sàbùrú mbẹ́ o ti bá wọn ọba dá sàlátù lẹ̀ àwọn àfa kan lọ́sà mú àsàlátù lọ́wọ́ àyè bẹ̀ kọ́ ni nígbà táwọn àjọ alásàlátù ọba ti bá a lọ ẹ̀ pa sàlátù làwọn ṣe ẹ̀ ní dá sàlátù rú ẹ̀ ní tó sàlátù ká ale to asala tuka man sanna sunna tan hasana falahu ajuru nto daleun wa ajuru mani amila bia so wa ni ajuru ma si ajuru pé ó dá salatu le àmọ́ wọ́n ti kú nínú kò lè sí ajuru nbi eyun ẹni tí ó bá sanna sunna hasanata òun náà gbọ́dọ̀ wà lórí sunna hasanata tí ó bá ti sin be tó sanna sunna kalẹ̀ ó ti ba lápèjúwe kí ẹnẹsìn mi nísìn kọ́ mọ́sálásí kalẹ̀ wá ní ẹ̀yin mùsùlùmí mọ́sálásí rẹ̀ mọ́ akírun yà yìí ó sì sẹ́ fún sẹ́nu bó ti dínú èyí náà tó kọ́ sí mu.